Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo ẹ̀rọ oníròkòso ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo. Èmi kò ní wọ̀wọ́ àdó anírinléwé o ó léwu ọwọ́ mi òrùmọ́ lóògùn dànù bá ní ṣe tèmi ẹ̀rọ pẹ̀sẹ̀ ọba ló ayé òní gbowó là lọ́wọ́ àwa tọmọtọkọtaya. Ẹ̀rọ oníròkòso ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo. Ọba ló ayé bàbá òde bàbá òye olú ayé ọgá kí aríyàn kẹyàwó ó ní tá a bá nílà fi lè kẹ́bìnrin ẹni olówó ọlọ́rọ̀ ni mo kí lọ́wọ́lọ́wọ́. Ẹ̀rọ oníròkòso ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo. Oko bẹ́lẹ́mu dọ́gbẹ̀rẹ́ bàbá onímọ̀lẹ̀ ọbẹ̀lẹ́mu já gbangba oko oníwọ̀wọ̀ àdó afọ́kalẹ̀ bí èrùn ẹ̀rọ oníròkòso ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ọ̀rọ̀ wá o ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tọmọ àwo. Ó léwu owó mi bí tí ń wẹni dúdú ìní ń wẹni funfun afẹ́yín wìnìwìnì bóra sùn bàbá olóde dákun mọ́ padà lẹ́yìn ìwà jayọyẹ wa bàbá aláṣọṣùn dákun jẹ́ tá àwo dẹ ẹ̀rọ pẹ̀sẹ̀ ọbalúwayé àmọ́ bẹ̀ ọ́ o má jẹ́ ríwaríwa rùn láyà wà tọmọtọkọtaya. Ẹ̀rọ oníròkòso ẹ̀rọ oníròkòso Èdùmàrè jára ó. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé ẹ̀wà nǹkan fìdílé ìjìnlẹ̀ tó ti dé ẹja jọgbọ́n ẹ̀fà péré tẹ̀bí ẹja jọgbọ́n àṣírí ìjìnlẹ̀ nípẹ̀gbẹ́ mèrè òun la mú wá. Bẹ́ẹ̀ òtítọ́ ni bẹ́ẹ̀ ó wà síbẹ̀ ẹni tí òye òye ẹni tí ó ní ìjìnlẹ̀ ẹni tí ó ní ìmọ̀ nípa ẹgbẹ́ èmèrè tán ní kò sí èmèrè ń bẹ ó wà láti ṣẹ̀báyé o ló ti wà tipẹ́tipẹ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ èmèrè. Mùsùlùmí nìyẹn tàbí onígbàgbọ́ ìyẹn ò dí ẹ lọ́wọ́ kó má ṣe wádìí ara rẹ̀ kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ àmọ́ ẹgbẹ́ dúra lọ́nà ẹgbẹ́ ayé ń bẹ tàmútọ̀rún ń bẹ ṣé tọ̀run ní tirẹ̀ àbáyé ló ti yàn tirẹ̀ olómi nìyẹn tàbí tinú ọ̀rọ̀ gẹ́dẹ́ ṣé tafẹ́fẹ́ nìyẹn tàbí tinú ìrókò ṣe wádìí ara rẹ̀ ó mọrú èèyàn tó jẹ́ máa fúnra rẹ̀ ní gbódídí sán èmèrè ń bẹ wàláì ẹgbẹ́ ń bẹ síbẹ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ni. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ èmèrè. Ọba àṣà tèmi adára àríwájọyé olóòtú ètò àṣírí ìjìnlẹ̀ ẹ̀jẹ̀ àjọgbọ́ ẹ̀wà ká fèyí kọ́gbọ́n o ẹ̀jẹ̀ àjọgbọ́ wádìí ara rẹ̀ orí di ara rẹ̀ ìṣẹ̀ǹbáyé wà ìṣẹ̀ṣe ń bẹ ìṣẹ̀ṣe wà wádìí ara rẹ̀ orí di ara rẹ̀ ọ̀rẹ́ mi wá kọ́gbọ́n àṣírí ńlá lélẹ́yìí ẹ̀jẹ̀ àjọgbọ́ ẹ̀jẹ̀ àjọgbọ́ àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ èmèrè. Àpẹẹrẹ wo ló ń rí èyí tó rú ẹ lójú
yé wa àṣírí ńlá ìjìnlẹ̀ nípẹ̀gbẹ́ mèrè wọ́n fi yé wa ẹ̀jẹ̀ àjòkó jẹ́jẹ́ ká máa bẹ́tò yìí bọ̀ lórí Facebook lórí Instagram ètò yá ti máa wáyé o ẹ̀jẹ̀ àjọkọ́gbọ́n àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá èmèrè wádìí yàrá rẹ̀ àṣírí ìjìnlẹ̀ ọ̀rẹ́ mi o nípa ẹ̀dá èmèrè èmèrè ń bẹ èmèrè wà èmèrè wà látayédáyé àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá èmèrè ọwọ́ tó bá dùn ní àṣírí ìjìnlẹ̀ ìfàmọ́sábẹ́ aṣọ ọ̀rẹ́ mi o àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá èmèrè tó bá ta kókó tó rú ẹ. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò tòní. Mo kí yín pé ẹ káàbọ̀ sí orí ètò yín ètò wa àṣírí ìjìnlẹ̀ nípa ẹgbẹ́ Emèrè. Ẹ jẹ́ máa fi eléyìí ẹ jẹ́ máa fi appreciate gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí. Mo ń fi èyí mo fi ń kí ọ̀rẹ́ mi dáadáa ìyá mi tí ó tún jẹ́ sísítà mi ìyálóde Tọ́lání wọ́n jẹ́ ìyálóde Ayétòrò Ìgbẹ̀dẹ nípínlẹ̀ Kogi lọ́hùn. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Bẹ́ẹ̀ náà ni mo ń kí babaláwo Ifáṣakin ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ jọ̀wọ́ prógrámù yìí nítorí pé rárá lónìí àwọn ọ̀rọ̀ pàtàkì wà tí a fẹ́ jọ. Ẹ bá mi share ètò yìí kí a lè tètè bẹ̀rẹ̀. Ẹ jẹ́ kí n máa fi èyí kí n máa fi kí gbogbo ẹ̀yin gbogbo àwa oníṣẹ̀ṣe jákèjádò àgbáyé wípé a kú ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe èyí tí a ṣe kọjá yìí. A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní ilé ayé. Bákan náà ni mo ń fi èyí mo fi ń kí ẹ̀yin èèyàn wa ní ìlú Òṣogbo. Ẹ kú ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo èyí tí a ṣe tán ní kòpẹ́kòpẹ́ yìí. Bákan náà ni mo ń fi èyí mo fi ń kí gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́ ní orílẹ̀-èdè yìí àti ní fún ayẹyẹ ọdún ẹgbẹ́ tìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí a ṣe ní ìlú Òṣogbo ní bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Àwọn ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní lórí ọdún ẹgbẹ́ yìí tí a ṣe ní ìlú Òṣogbo. Èyí tí mo fẹ́ ṣàlàyé fún gbogbo àgbáyé ṣùgbọ́n mò ń bọ̀ ná. Ẹ bá mi share yìí mò ń bọ̀ ná. Àwọn ohun tí ó ṣẹlẹ̀ níbẹ̀ tí gbogbo àgbáyé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo mò ń bọ̀ láti wá ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ máa bá mi bọ̀. Ohun tí ó ṣẹlẹ̀ ní inú ọdún ẹgbẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí awuyewuye tí ó fi gba gbogbo àgbáyé lónìí. A dúpẹ́ fún gbogbo ẹ̀yin àgbààgbà ní ìlú Òṣogbo tí ẹ jẹ́ kí ọdún ẹgbẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun kó ṣeé ṣe fún ìgbà àkọ́kọ́ ní ilé bàbá wa Ẹlẹ́bùúbọn ní tí wọ́n jẹ́ àràbà ìlú Òṣogbo. Èyí tí àwọn
kọ́ káàkiri wípé wọ́n ṣe ìpàdé àwọn oṣó àti àjẹ́. ọ̀rọ̀ yìí ó ti da ohun tí ó fẹ́ bo omi tútù sí ọkàn àwọn ènìyàn. irọ́ tí ó jìnnà sí òun. àwọn oníwèé ìròyìn wọ́n ń wá gbogbo ọ̀nà bí wọ́n ṣe lè rí ìwé ìròyìn wọn tà ni. látìgbà tí èmi ti délé ayé èmi ò tí gbọ́ wípé àwọn àgbààgbà tí a mọ̀ sí àwọn ẹlẹ́yẹ pé wọ́n kóra wọn jọ síbi kan ń ṣe ìpàdé. àwa ò gbọ́ rí nínú ìwé ìtàn. orúkọ tí kì í ṣe tiwa mo ń fi àsìkò yìí mo fi ń rọ̀ wá ẹ má fún wa. ìpàdé oṣó àti àjẹ́kọ́ ni a ṣe ní ilé bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn. ìpàdé àwa ẹlẹ́gbẹ́ ọmọ ní ọdún ẹgbẹ́ òun ni a ṣe ń bẹ̀. gbogbo kì í sì ṣe pé bí a ṣe ní kọ̀rọ̀ a ṣe ní gbagba kódà tó jẹ́ pé a jó káàkiri. ọdún ẹgbẹ́ yìí a ti ń ṣọdún ẹgbẹ́ ní ìlú Badagry létí òkun tó jẹ́ pé ọdún keje 7th annual World Ẹgbẹ́ Festival òun ni a ṣe ní ọdún yìí. bó tilẹ̀ jẹ́ pé coronavirus ò jẹ́ ká ní àǹfààní àti fẹ́ lójú bí a ṣe máa ń ṣe. then adẹ̀ tí wá bẹ̀rẹ̀ sí ní ṣe ti state by state. ọdún ẹgbẹ́ ti ìpínlẹ̀ Ọ̀ṣun òun ni a ṣe ní ìlú Òṣogbo. ọdún àwọn oṣó àti àjẹ́kọ́ ni a ṣe gẹ́gẹ́ bí ẹ̀yin oníwèé ìròyìn bí ẹ ṣe gbé jáde. fún ẹ̀rí ìwé ìròyìn yìí kà tí oríṣiríṣi ìpè ni mo ti gbà. bẹ́ẹ̀ ni oríṣiríṣi àwọn oníwèé ìròyìn bí orí rédíò tí wọ́n ti pè wá wípé pé wọ́n gbé jáde wípé a ṣe ìpàdé tàbí ọdún oṣó àti àjẹ́. rárá o. ọba àṣà àgbáyé ẹgbẹ́ ni à ń gbé káàkiri. ọdún ẹgbẹ́ ni à ń ṣe káàkiri. ìpolongo ẹgbẹ́ ni à ń ṣe káàkiri. àti wípé fún àwọn tí ẹgbẹ́ bá ń dà láàmú ọ̀nà àbáyọ. ìdí pàtàkì tí mo fi ṣe àgbékalẹ̀ ètò yìí rèé. àwa ò ṣe ìpàdé àwọn oṣó àti àjẹ́ gẹ́gẹ́ bí àwọn oníwèé ìròyìn ṣe kọ jáde. lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ̀yin oníwèé ìròyìn ẹ jẹ́ kí a máa ṣe ìwádìí dáadáa kí ó tó di pé ká tó di pé a gbé àwọn ìwé ìròyìn wa jáde. nítorí pé èyí tí ẹ kọ yìí àkọlé rẹ̀ ni wọ́n sọ pé wọ́n ṣe ìpàdé ìkójọpọ̀ oṣù sí ìsàlẹ̀ àwọn ètò tá a ṣe níbẹ̀ òun ni wọ́n kọ. ẹ jọ̀wọ́ lẹ́ẹ̀kan sí mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ̀yin oníwèé ìròyìn ẹ máa ṣe ìwádìí nǹkan dáadáa kó tó di pé ẹ gbé jáde fún gbogbo àgbáyé. síbẹ̀ ẹgbẹ́ wọn ń polongo ara wọn lọ. ẹ jẹ́ máa fi èyí dúpẹ́ lọ́wọ́ ìyá mi ìyálóde oníbù ajé ìyálóde Oyèlọ́lá Ẹlẹ́bùúbọn tí wọ́n jẹ́ coordinator onítẹ̀síwájú fún ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ṣàkóso ọdún ẹgbẹ́ tìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí a ṣe ní kòpẹ́kòpẹ́ yìí. gbogbo àwọn ọmọ ẹgbẹ́ èmèrè tìpínlẹ̀ Ọ̀ṣun pátá ni mò ń kí wípé a kú ọdún. bí a ṣe ṣe tọdún yìí a ṣe àmọ́dún. ẹ bá mi ṣí ètò yìí nítorí àwọn ohun tí a ní fúnra wa lónìí àwọn ohun tí ó ṣe pàtàkì ni. mò ń bọ̀. àṣírí ìjìnlẹ̀ nípa ikọ̀ èmèrè ṣe bóun lè tò yí dálé lórí fún gbogbo ẹni tí ò yẹ yòóyè o
kí yín pé ẹ kú àbọ̀ padà sí orí ètò yìí. Ẹ jẹ́ máa fi eléyìí ẹ jẹ́ máa fi kí gbogbo ẹ̀yin gbogbo àwa oníṣàngó jákèjádò àgbáyé pé a kú ayẹyẹ ọdún Ṣàngó àgbáyé èyí tí a ṣẹ̀ ṣe kọjá ní kò pẹ́ yìí. Láìpẹ́ yìí mo wá ń fi èyí mo fi ń kí bàbá wa ikú bàbá yèyé Aláàfin ti ilẹ̀ Ọ̀yọ́ Ṣàngó òde òní. Mo ṣe kábíyèsí o, ẹ kú ayẹyẹ ọdún Ṣàngó èyí tí a ṣẹ̀ ṣe kọjá. Mo wá ń fi èyí mo fi ń kí olórí ẹlẹ́gùn Ṣàngó ti ìlú Ọ̀yọ́ bàbá wa Ṣàngó Délé, kábíyèsí Ṣàngó, ẹ kú ayẹyẹ ọdún, ẹ ṣe àmọ́dún, ẹ ṣe ọ̀pọ̀ ọdún ní ilé ayé. Bákan náà ni mo ń fi èyí mo fi ń kí wa pé a kú ìmúrasílẹ̀ ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé èyí tí a pè ní odò Ìjà water festival. Bó tilẹ̀ jẹ́ pé August ni a máa ń ṣe ọdún yìí, a ṣe àwọn ètùtù tí díẹ̀díẹ̀ tí ó yẹ ká ṣe ní inú àkókò tí a máa ń ṣe, ṣùgbọ́n a wá sọ ayẹyẹ ọjọ́ sódò tí gbogbo àgbáyé tí a máa jọ ṣe ayẹyẹ ọdún yìí, a wá fi sí October 1st and 2nd, ọjọ́ kìíní àti ọjọ́ kejì nínú oṣù kẹwàá ní ìlú Òkè-Ọ̀kà Àkókó ní ibi tí a ti máa ń ṣe. Ibẹ̀ náà ni a ti máa ṣe ní ọjọ́ kìíní àti ọjọ́ kejì nínú oṣù kẹwàá. Fún gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti wá, ọdún yìí kò sí ẹni tí ó bá ní àǹfààní àti wá sí ọdún náà tí kì í gbégbá ọpẹ́ ní ọdún tó tẹ̀lé, nítorí pé odò Ìjà odò yèyé ọlọ́mọ yọyọ ni. Ẹni bá ń tọrọ ọmọ tó bá débẹ̀ dandan ni ó ní láti rí ọmọ gbẹ́jọ́. Ẹni bá ń tọrọ owó dandan ni ó ní láti ní owó. Kò sí ìṣòro tí èèyàn bá dé etí odò yìí tí kì í ṣẹ. Fún ẹ̀yin tí ẹ wà ní ẹ̀yin èèyàn wa tí ẹ wà ní diaspora tàbí tí ẹ wà lọ́nà tó jìn tàbí nítorí ti coronavirus tí ẹ fi ní àǹfààní àti wá, ẹ lè pè mí ní àkókò náà, pàápàá ní on the 1 anything tí ó bá ti lè bẹ̀rẹ̀ ní bí aago 9 àárọ̀ títí di bí aago 2 ọ̀sán. Ẹ ní àǹfààní àti pè mí. Tí ẹ bá pè á lè ṣe àdúrà fún yín ní etí odò. Ẹ̀yin tẹ́ bá ní àǹfààní àti pè ní fídíò, ẹ̀yin tẹ́ bá ní àǹfààní àti tí ò bá tètè lọ ẹ pè direct, ẹ pè sórí phone number direct. Nọ́mbà tí ẹ máa pè sí ní +234, ẹ̀yin tẹ́ bá wà ní outside country, 234 80 33 70 2625. Tẹ́ bá pè ní àkókò náà a lè ṣe àdúrà fún yín. Then tí ẹ̀yin tí ẹ bá ní àǹfààní àti pè ní ọjọ́ kìíní, tẹ́ bá lè pe yèyé odò ní ọjọ́ kejì, a sì ní àǹfààní láti ṣe àdúrà fún yín. Fún gbogbo àwa tá a bá ní nọ́mbà yèyé odò of Àkókó Lord Princess Àṣàkẹ́ Àdè, fún àwa tá a bá ní nọ́mbà ẹ̀ lọ́wọ́, a ní àǹfààní láti pè. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share ètò yìí nítorí pé a fẹ́ bẹ̀rẹ̀ prógámù yìí ní pẹrẹu. Ẹ̀yin tí ẹ dẹ̀ máa ń support wa fún ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé yìí, à ń retí yín ní inú ọdún yìí. Tó bá ní ohun tí ẹ bá lè fi support wa, ẹ pè phone number tí mo ṣe sọ tán yìí, kí ẹ bá mi sọ̀rọ̀ bí a ṣe máa ṣe, à lè ṣe àlàyé fún yín bí ẹ ti ṣe ń ṣe yìí. Yèyé mi Yèyé Káàárẹ̀ á bùkún yín. Gbogbo ohun tí ó bá jẹ́ ìṣòro yín pátá ni yèyé odò máa bá yín tán. Ojú òde ní tìyín, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ètò tí a fẹ́ ṣe lónìí, kí ni ìyàtọ̀ láàrin nínú àìsàn ara àti àìsàn ẹ̀mí? Ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní mò ń bọ̀. Nípa ẹgbẹ́ èmèrè, ẹ bá wa ká lọ. Ààrẹ ọba ṣàgbáyé.
kí wa pé a kú àbọ̀ padà gẹ́gẹ́ bí mo ṣe ṣe ní àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ ni onírúurú àìsàn tí ó wà lóde òní. Ìdí tí mo ṣe fẹ́ ṣe àlàyé ní ìwọ̀nba ni pé fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń pè tí wọ́n ń béèrè nípa àwọn nǹkan wọ̀nyí, ṣẹ́rí àwọn nǹkan kan wà tí a máa ń da àwọn kinní yìí pọ̀. Àìsàn ara wà, àìsàn ara míì dẹ̀ tún àìsàn ara wà tó jẹ́ pé ó wà natural, àìsàn ara míì tún wà tó jẹ́ pé ó ní ọwọ́ kan ìkànnú, tó lè jẹ́ láti pàṣẹ àwọn ènìyàn ìkà, ó lè jẹ́ láti pàṣẹ ayé, ó sì lè jẹ́ láti pàṣẹ ó lè jẹ́ láti pàṣẹ ẹgbẹ́ ènìyàn. So oríṣiríṣi ọ̀nà ni àìsàn lè gbà wá, ṣùgbọ́n àìsàn tí ó jẹ́ àìsàn ara tó wà natural, àwọn ẹlòmíì máa ń rò ó sí ti bóyá ó ní ọwọ́ kan ìkà nínú, tí ó sì rí bẹ́ẹ̀ tó yàtọ̀ síra wọn. Irú ìdí nìyẹn tí ó fi yẹ kí ká máa fi medical kún spiritual way, especially irú àwa tí a bá tilẹ̀ wà ní ìlànà yìí. Ẹni tí nǹkan bá ń ṣe, yálà inú ló ń rún, tàbí orí ló ń fọ́, tàbí ẹ̀yìn ló ń dùn, tàbí ẹsẹ̀ ló ń dùn, níṣe ló yẹ kí irú onítọ̀hún kó kọ́kọ́ lọ sí ilé ìwòsàn kó lọ ṣe àwọn test. Tó bá ti ṣe àwọn test yìí, lẹ́yìn èyí ni a ṣẹ̀ wá mọ bí ó ṣe máa ṣe ìwádìí fún ti ẹ̀mí. Àwọn ẹlòmíràn sì wà tó jẹ́ pé àfiṣe ni nǹkan tó ń ṣe wọ́n, ṣùgbọ́n tí wọn ò ní ìgbàgbọ́ sí nǹkan yìí, tí wọ́n lè ní pé bóyá àìsàn ara lásán ni. Èyí ni wípé àti àìsàn ara àti àìsàn láti bí àìsàn ẹ̀mí, bí ohun tí a fi ṣe èèyàn tàbí tí ó ní ọwọ́ ayé nú, méjèèjì náà wọ inú ara wọn. Ìdí nìyí tí ó fi yẹ kí a máa ṣe ìwádìí ní òrèkóòrè. Àwọn ẹlòmíràn wà tó jẹ́ pé tí ajẹ́pá àìsàn ń ṣe, tí a lọ ilé ìwòsàn tí wọ́n ṣe oríṣiríṣi ìwádìí tí wọ́n ní rí nǹkan kan tó ń ṣe, wọ́n á dẹ̀ mọ̀ pé ẹni yìí á dẹ̀ máa sọ pé àní nǹkan ń ṣe òun. Ẹni tí nǹkan ń ṣe dandan ni kó mọ̀ pé nǹkan ń ṣe òun. Ṣùgbọ́n tí ó jẹ́ pé àwọn doctors wọn ò ní rí nǹkan tó ń ṣe nítorí pé ó ti ní ọwọ́ nínú. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ó dẹ̀ gbàgbọ́ wípé àwọn nǹkan wọ̀nyí ń ṣẹlẹ̀. Ẹlòmíràn wò pé mi ò bá tèèyàn jẹ́, kò sẹ́ni tó lè ro ibi sí mi, kò sẹ́ni tó lè bà tèmi jẹ́. Wípé orí oúnjẹ ń jẹ, wípé òun jáde, òun lọ bí iṣẹ́, òun padà ń bọ̀, òun padà wọlé, ohun gbogbo ń lọ déédéé fún ẹ. Àwọn ẹlòmíín wà tí wọ́n á kàn déédéé bínú tó jẹ́ pé inú á bí, wípé bí ó ṣe ń dáa fún ẹ, tí wọ́n sì wá gbogbo ọ̀nà láti bi ọ̀tá ẹ wó. Ó wà dáadáa. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, ayé ò ní kọjú sí wa ṣe ní ibi. Àìsàn mìíràn máa ń wá láti ọwọ́ àwọn ayé. Àwọn àìsàn mìíràn máa ń wá láti ọwọ́ bí àwọn ènìyàn ìkà tó jẹ́ pé àwò pé ó ṣẹ̀ mí, ẹ jẹ́ kí n fi àìsàn yìí ṣe. Àwọn àìsàn mìíràn dẹ̀ máa ń wá láti ọwọ́ ẹgbẹ́. Ẹ jẹ́ ká wo fún example, bí àpẹẹrẹ, bí irú ẹni tó ń tọ̀ lé,
a rí àgbàlagbà obìnrin tó jẹ́ pé lọ́kùnrin àti obìnrin tí wọ́n ń tọ̀ tó jẹ́ pé àfi kí wọ́n má fojú kan ọrùn báyìí ni ìtọ̀ ni àìsàn kan náà ni. ṣe rí irú àìsàn yìí kéèyàn máa tọ̀ lé ẹlòmíín wà gan tó jẹ́ pé tó bá dúró báyìí a máa tọ̀ ni. ẹlòmíràn sì wà tó jẹ́ pé tí ó bá fẹ́ tọ̀ lẹ́yìn tí tó bá tọ̀ tán àwọn ìtọ̀ kan wà tí ó máa ń jáde ṣeré tó jẹ́ pé ẹnìyẹn lè lo wákàtí kan. àìsàn ara nìyẹn ṣùgbọ́n wọ́n tún máa fi ń ṣèyàn. ẹ wo irú àìsàn ìtọ̀ yìí ọ̀nà méjì tàbí mẹ́ta òun ni ó pín sí. ṣùgbọ́n ọ̀nà méjì tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹgbẹ́ máa ń fi ìtọ̀ ṣe èèyàn téèyàn bá jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ pàápàá ẹlẹ́gbẹ́ ọmọ bíi ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ tí a jẹ́ eléèrè bí irú èmi tí mo jẹ́ eléèrè yìí. ọ̀rọ̀ yìí lè fọ́ nísìnyí mo ti dàgbà dáadáa tó jẹ́ pé mo ti bàlágà mo sì ń tọ̀ lé. Ọlọ́run ló mọ àwọn ibi tí àwọn ọmọ òbí mi rìn dé kó tó di pé àrírú experience yẹn mọ́. So kí ni mò ń try láti sọ ni pé ọmọ ẹgbẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ni mí eléèrè ọmọ pọ́nbélé ni mí kò sì sí eléèrè tí kì máa ń sábà ń tọ̀ lé. Solution nǹkan tó kéré ni ṣùgbọ́n ó jẹ́ ohun tó fara pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. A rí ẹni tó jẹ́ pé ó ṣoògùn títí oríṣiríṣi ọ̀nà ló lọ tó jẹ́ pé òun fúnra ẹ̀ ń tọ̀ lé tàbí kí ọmọ ẹ̀ máa tọ̀ lé tí ó sì di solution. Ohun tó jẹ́ pé ohun solution kékeré ni. Bẹ́ẹ̀ ni ayé tó máa fi ń ṣèyàn wọ́n máa fi ń yẹ̀yẹ́ ènìyàn pé kó máa tọ̀ lé. Àwọn àgbàlagbà náà àwọn oníṣègùn wọ́n máa ń ṣe tí wọ́n bá fẹ́ fìyà jẹ ènìyàn. Wọ́n ní ìtọ̀ kì í dá ní ìdí àkèrè àfi kí onítọ̀ má fojú kanrun ni onítọ̀ lé. Ayé ò ní fi àrùn burúkú wọn ò ní fi bá èmi àti ìwọ jà, wọn ò ní fi dán wa wò. Àdánwò tó máa fi wá ṣe yẹ̀yẹ́, àdánwò tí ó máa dé bá wa tí a wá fi wá ṣẹlẹ́yà kò ní dé bá èmi àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí lọ́wọ́. Àpẹẹrẹ kan ni eléyìí tí mo sọ yìí. Then ìtọ̀ ṣeréṣeré tí mo sọ yìí ayé máa fi ń ṣèyàn. Ó máa ń wá natural gẹ́gẹ́ bí àwọn nínú ìlànà ti medical. Then ó tún nípa tí ó tún máa ń wá láti ọwọ́ ẹgbẹ́ ṣùgbọ́n kò sí eléyìí tí ò ní solution. Tó bá jẹ́ pé ti ìlànà ti àwọn olóyìnbó wọ́n ní ó ní nǹkan kan tí wọ́n máa ń gé ṣùgbọ́n mi ò ń ṣe oní ìṣègùn, ẹlẹ́gbẹ́ ọmọ ni mí, elétùtù ni mí ṣùgbọ́n ó ní àwọn ìlànà tí a máa ń tẹ̀lé tí nǹkan yìí tí solution máa fi ń wà fún. Ẹ jẹ́ ká tún wá wo àìsàn wèrè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí pátápátá àtèmi àti ẹ̀yin ayé òní mà ní fi wèrè bẹ́ẹ̀ dán wa wò. Wọ́n ní wèrè dùn ún wò, kò ṣe ń bí lọ́mọ, kódà kò ṣe ń nílé. Nítorí pé ṣé wá rí wèrè yìí ènìyàn fúnra rẹ̀ kí sọ pé àfọwọ́fà lè wá, ayé lè fi ṣèyàn
ẹgbẹ́ fúnra ara ẹ̀ náà tún lè fi ṣèyàn nípa ti àfọwọ́fà mo wà nù nípa ti àfọwọ́fà ẹ má bínú o nípa ti àfọwọ́fà irú àwọn tí wọ́n ń mu egbò igi olóró èyí tí ó lè yí ọpọlọ ó ṣeé ṣe kí kó wá láti ibẹ̀ tàbí àwọn ènìyàn tí wọ́n bá lọ àwọn ẹni tí wọ́n fẹ́ ohun tí ọwọ́ mi ò tó tí màá fi gọ̀ọ̀gọ̀ fà á ẹlòmíràn wà ẹlẹ́dàá òrọ̀ mọ́ ògùn owó tí wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ lọ ṣẹ́ṣọ́ àwọn fẹ́ lọ ṣògùn owó ó ṣeé ṣe kí wèrè padà wáyé láti ibẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn wà kó jẹ́ pé bí irú àwọn tó ń lò èèyàn ní jìbìtì àwọn tí wọ́n fi ipá ń gba owó tàbí ohun ìní ènìyàn tàbí àwọn apanilẹ́kúnjayé wọ́n lè dá ẹlòmíràn lóró tí onítọ̀hún tí á dìsáìdì láti lọ ya irú ẹ̀dá bẹ́ẹ̀ ní wèrè ọ̀nà kan tún ṣe máa pé àfọwọ́fà náà ṣì nìyẹn bẹ́ẹ̀ ni ẹlòmíràn wà ó ti lè tọ̀yàn máa dàgbà fún ẹ máa ṣe kíní fún ẹ at the end of the day tí disappointment padà wáyé mbẹ irú àwọn kan yìí náà lè padà ṣẹlẹ̀ then eléyìí tí ó wá jẹ́ ti ẹgbẹ́ lákọ̀ọ́kọ́ náà ẹgbẹ́ kan wà tí a ń pè ní ẹgbẹ́ alágànná group ẹgbẹ́ kan náà tún wà tí a ń pè ní ẹgbẹ́ alágànná tí ó jẹ́ ẹgbẹ́ wèrè ẹgbẹ́ alágànná yìí ibẹ̀ kọ́ ni mò ń lọ lónìí nítorí pé tọ́pìkì ṣì padà ń bọ̀ a ṣe máa mú tọ́pìkì gúrùpù ẹgbẹ́ alágànná wá tí ń ṣe ẹgbẹ́ oníwèrè ṣùgbọ́n tí òun ṣe òní ọ̀rọ̀ ló débẹ̀ ẹgbẹ́ fúnra rẹ̀ a máa ya ènìyàn ní wèrè tí wèrè ẹgbẹ́ alágànná yìí ó ní bí ìyẹn ṣe lọ ṣùgbọ́n ẹni tí yálà ó bá ẹgbẹ́ dá májẹ̀mú tàbí ó ní májẹ̀mú pẹ̀lú ẹgbẹ́ ó ní ìmùlẹ̀ pẹ̀lú ẹgbẹ́ tí ó dà wọ́n tàbí àwọn nǹkan ló yẹ kó ṣe fún ẹgbẹ́ tí kò ṣe tàbí àwa òbí ènìyàn wọ́n lọ tọrọ ọmọ lọ́wọ́ àwọn ẹgbẹ́ pàápàá ó lè jẹ́ ẹgbẹ́ ìrókò ó lè jẹ́ bí irú ẹgbẹ́ kankan ó sì lè ṣeé ṣe kó jẹ́ pé kì í ṣe pé wọ́n wà intentionally láti lọ tọrọ ọmọ yálà ìgbà tó jẹ́ ọmọ ń pọ́n wọn bóyá wọ́n kàn ń rìn lọ lórí ta tàbí tí wọ́n ṣe kinní tí wọ́n tẹ̀ fi sọ pé tí n bá lè ní ọmọ kan nǹkan báyìí ni màá jẹ́ kọ́mọ náà máa ṣe tí wọ́n tẹ̀ lérò pé àwọn kan sọ̀rọ̀ títí wọn ni ṣùgbọ́n tó sì jẹ́ pé àwọn ẹgbẹ́ tí wọ́n wà ní àkókò náà wọ́n ti gbọ́ wọ́n sì ti fi òǹtẹ̀ wọ́n ti fi stamp lù tí irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá padà san ẹ̀jẹ̀ yìí ó lè fa wèrè dé bá onítọ̀hún ó sì lè fa àwọn ìpalára mìíràn dé bá onítọ̀hún ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin tí ẹ sì darapọ̀ mọ́ mi lórí ètò yìí ẹ bá mi share ètò yìí ẹ bá mi share prógrámù yìí oríṣiríṣi ni àwọn àìsàn tó wà tó jẹ́ pé àfiṣe wà èyí tó lè wá láti ọwọ́ ẹgbẹ́ èyí tó lè wá láti ọwọ́ ọkọ ọ̀run èyí tó jẹ́ natural ó wà èyí tó wá láti jẹ́ pé ọwọ́ àwọn ìyá mi òṣòròǹgà afúyẹ́ gẹ́gẹ́ níyẹ́ ṣoṣo ti tẹnu mẹ́jọ ló ti wá èyí tí ayé fi ṣe èèyàn oríṣiríṣi ni irú àwọn àìsàn tí ó wà ẹlòmíràn wà ó lè jẹ́ egbò ní tiẹ̀ irú egbò yìí ìyẹn náà tún pín sí ọ̀nà oríṣiríṣi ẹlòmíràn wà ó lè ní egbò yálà ásídẹ́ǹtì tàbí ó ní
àìsàn ìtọ̀ ṣúgà tí ó ní egbò tó fi ní egbò àdá ìjìnà, tàbí ó lọ ṣe nǹkan tí tó lè ní mú ìpalára dé bá irú onítọ̀hún. A rí àwọn ènìyàn tó jẹ́ pé ẹran ara wọn ni wọ́n ń bù tí wọ́n fi ń ṣe oògùn owó. Irú ẹni báyìí ó yẹ kí gbogbo wa mọ̀ pé àfọwọ́fà ni. Ẹlòmíràn sì wà tó jẹ́ pé ẹgbẹ́ fúnra ara wọn ni wọ́n fi àmì sí lára nítorí ìdí kan tàbí ìdí mìíràn. àìní bí àmì tí ẹgbẹ́ fi sí lára yẹn òun ni ló di egbò. Ẹlòmíràn sì wà tó jẹ́ pé ó ní májẹ̀mú, kò sí onírúurú àìsàn tí ò ṣeé ṣe kó ní ìdí kan tàbí ìdí mìíràn. Bí a bá ṣe ń ṣe ìwádìí nípa ti medical náà ni kí a máa ṣe ìwádìí nípa ti ara. Ìdí nìyí tó ó fi jẹ́ pé ìwádìí ṣe pàtàkì fún gbogbo ènìyàn, fún gbogbo ẹ̀yin tí ẹ ò ní ìgbàgbọ́, tí ẹ ò bìlífù yìí pé ìwádìí ṣe pàtàkì. Ilé ayé tí a wà yìí, ilé ayé pé méjì, kódà ó pé mẹ́ta, ó pé sọ̀nà igba. Àwọn bàbá wa kan máa sọ pé àràgbé ni ilé ayé jẹ́. Mi ò bínú ènìyàn, mi ò ní kí tí ọmọ ènìyàn má dáa, ṣùgbọ́n àwọn tó ń bínú ẹ, àwọn tí ò fẹ́ kí tiẹ̀ dáa ńkọ́, báwo ni wàá ṣe wọ́n? Ṣe ni kí o mójútó ọ̀rọ̀ ara ẹ. Ohun tí ó yẹ kó ṣe pàtàkì fún olúkúlùkù wa rèé. Àwọn onírúurú àpẹẹrẹ ló yẹ ká ṣe, ṣùgbọ́n ètò tòní àti sọ pé kì í ṣe ohun tí a máa fagùn rárá. Mo lè má ní àǹfààní láti ṣe àwọn àpẹẹrẹ tí ó pọ̀, ṣùgbọ́n níwọ̀nba ṣókí tí mo ṣe yìí, ẹ jẹ́ ká fúnra wa fi ṣe example àwọn different sickness. Irú àwọn àìsàn kéékèèké àti ńláńlá yìí tí ó lè máa ṣe èèyàn. Ẹ jẹ́ ká wò wípé ó ṣeéṣe kó wá natural, ó dẹ̀ ṣeéṣe kó wá láti pàṣẹ ayé, ó dẹ̀ ṣeéṣe kó wá láti pàṣẹ ènìyàn, ìyẹn àwọn tó ń bínú ènìyàn, ó sì ṣeéṣe kó wá láti pàṣẹ ẹgbẹ́ ènìyàn. So onírúurú ọ̀nà ni àìsàn lè gbà wá. Ìdí nìyí tí ó fi yẹ kí a máa ṣe ìwádìí ohun gbogbo. Ẹ má bínú wípé ó tó bí ọ̀sẹ̀ mélòó kan tí a ti mú ètò yìí wá lẹ́yìn tí a dé sí orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́yìn tí wọ́n fi wá sí, tí a fi ra wá sí isolate ara wa, lẹ́yìn tá a jáde a ní láti visit àwọn state kọ̀ọ̀kan fún ọdún ẹgbẹ́ àti ọdún ìṣẹ̀ṣe. Àwọn ibẹ̀ yẹn network, àwọn ibẹ̀ yẹn ò wà òkè. Fún ẹ̀yin tí ẹ̀ ń pè wá wípé àṣe program ẹ jọ̀wọ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, láìsí ẹ̀yin kò sí àwa. Tá a bá ṣe program tí ẹ bá darapọ̀ mọ́ wa, tí ẹ bá wò ó, kò sí ohun tí a fẹ́ ṣe. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ subscribe sórí YouTube channel wa, gbogbo ẹ̀yin tí ẹ ń comment, gbogbo ẹ̀yin tí ẹ ń pè wá, gbogbo ẹ̀yin tí ẹ ń appreciate ìwọ̀nba ọgbọ́n kékeré èyí tí Elédùmarè jogún fún wa, tí àwa náà dẹ̀ ń gbìyànjú tí à ń sọ bí wọ́n bá ṣe fi sí wa lẹ́nu. Ẹ̀yin tí ẹ ń appreciate wa, ẹ̀yin gọ́gọ́ lẹ̀ ẹ́ encourage wa, tí a fi ń wò ó pé nǹkan tá à ń ṣe yìí ó dà pé nǹkan tí àwọn ènìyàn ń rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nípa ẹ̀. Òun ló jẹ́ ká ń túbọ̀ ń tẹra mọ́ from time to time. Gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín, tí mo dẹ̀ appreciate yín. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kò ní jẹ́ kí a ṣe kò gẹ́ ibi. Gbogbo ọ̀nà tí ẹgbẹ́ wa bá ti ń fìyà jẹ wá, àárí padà rí ojú àánú wọn gbà. Wọn ò ní farapamọ́ jẹ gbogbo wa ní ìyà lágbára ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń béèrè prógámù nípa ọmọ omi ìmùlẹ̀,
ẹgbẹ́ ọmọ omi à ń ṣe àwọn ìwádìí kọ̀ọ̀kan lọ́wọ́ ṣùgbọ́n láìpẹ́ nínú oṣù September yìí gangan ni a máa mú ìdánilẹ́kọ̀ọ́ yẹn wá ìmùlẹ̀ ọmọ omi a ti ṣe ọmọ omi part 1 a ti ṣe agbára ọmọ omi ìmùlẹ̀ ọmọ omi yìí òun ló máa jẹ́ part 3 ọmọ omi èyí tí a fẹ́ ṣe à ń ṣe àwọn research kankan lọ́wọ́ nípa ẹ̀ lágbára ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run by September inú oṣù tá a fẹ́ bọ́ sí yìí náà ni a máa mú ètò náà wá. Ẹ lọ bá wa subscribe sórí YouTube channel wa Ọba Àṣà Àgbáyé. Ẹ lọ sí orí YouTube Ọba Àṣà Àgbáyé, ẹ subscribe anytime tí a bá ti upload video sí wa a lè máa notify yín every Sunday ní ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀ láti aago 5-6 sí aago 8 la máa ń ṣe ṣùgbọ́n ìtorí pé mo ṣe padà sí ìlú tí mo ti ń ṣe prógrámù yìí tí nẹ́tíwọ́ọ̀kì ti wà òkè ìdí nìyí tí a fi wòye pé ká ṣe ètò yìí lónìí ó ṣeéṣe ká tún gbìyànjú ṣe ètò mìíràn ní ọjọ́ Sunday. Fún ẹ̀yin tí ẹ bá fẹ́ pè fún ìwádìí tẹ́ fẹ́ ṣe ìwádìí ara yín tàbí tí ẹ fẹ́ àmọ̀ràn tàbí àwọn kankan rú yín lójú tí ẹ fẹ́ ká ṣe àlàyé fún yín tàbí ẹ̀yin náà fẹ́ gbà wá ní àmọ̀ràn nítorí pé a nídìí àmọ̀ràn tó ẹ bá rí pé ó bá jẹ́ pé a kò sí ọ̀nà kan ẹ jọ̀wọ́ ẹ pè wá kí ẹ gbà wá ní àmọ̀ràn tàbí tó bá jẹ́ pé ibì kan náà ló yẹ kí a tún sọ̀rọ̀ dé tá àti ìdébẹ̀ ẹ gbà wá ní àmọ̀ràn torí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá ẹ ní ọgbọ́n jù wá lọ ẹ̀bùn olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ lè pè sí ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lè pè sí +234 80 33 70 26 25 ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà 080 33 70 26 25 tàbí ẹ lè pè sí 070 61 66 53 85 nọ́mbà wa kejì nìyẹn 070 61 66 53 85. Ẹ má bínú kọ́mẹ̀tì tí ẹnìkan send ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ló máa ṣàánú gbogbo wa ìrànlọ́wọ́ táwa náà bá ní fún ẹni tí ó send mẹ́sẹ̀gì yìí à á gbìyànjú ẹ lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp lórí nọ́mbà méjèèjì tí mo send yìí ẹ lè send WhatsApp fún ẹ̀yin tí ẹ bá pè tàbí tí ẹ bá ṣe jọ̀wọ́ ẹ introduce ara yín orúkọ yín àti ìlú tí ẹ ti ń pè ẹ̀yin tí ẹ bá fẹ́ ṣe ìwádìí orúkọ méjì nínú orúkọ tẹ́ ẹ̀ ń jẹ́ orúkọ tí wọ́n bá ń pè yín tẹ́ ẹ̀ ń jẹ́ méjì pẹ̀lú orúkọ ìyá yín òun ni ẹ máa send fún ìwádìí yàtọ̀ sẹ́yìn tẹ́ bá fẹ́ ṣe ìwádìí ẹ ní àǹfààní tẹ́ bá fẹ́ àmọ̀ràn ẹ ní àǹfààní tàbí ẹ experience àwọn kọ̀ọ̀kan tí ò yé yín ẹ ní àǹfààní àti pè wá a máa ṣe àlàyé fún yín a dẹ̀ gbà yín ní àmọ̀ràn àwọn ohun tí ẹ lè ṣe mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lónìí
ẹ jọ̀wọ́ ẹ̀yin tí ẹ bá wo prógrámù yìí lẹ́yìn tá a bá ṣe tán ẹ bá wa share ẹ̀ ẹ̀yin tẹ́ bá wò lórí YouTube ẹ bá wa share ẹ̀ ẹ send ẹ̀ sí àwọn ọ̀rẹ́ bóyá ó lè ní ìrànlọ́wọ́ kan tàbí òmíràn gbogbo ìwà pátá ni a kí wípé a kú ìmúra ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé èmi tí mo ṣe tòyí orúkọ mi ni ọba àṣàgbèmí tèmi adára àríwájòyè fàṣàgbádé kínní àmọ̀tẹ́kùn kejì ẹrù jẹjẹ ọ̀fà kókó land ààrẹ ọba àṣàgbáyé ọba ẹgbẹ́ àgbáyé mùsò èrè o èrè ń jó èrè ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. ọdún ti dé ẹ wá wò wá. Ìgbà ilé ti lé o. ọdún ti dé ẹ yà wá o. Àwo ilé pélé o. Ẹ̀yà wá. Ẹ wá wò wá o. Ọdún tí kò ọdún ti jọ. Ẹ̀yà wá. Ẹ wá wò wá o. Ọdún tí kò ọdún ti jọ. ọdún ti dé ọdún olówó. Ẹ jẹ́ ká jọ ṣe o. ọdún ti dé ọdún aláyọ̀ o. Ẹ wá ká jọ ṣe o. Ẹ̀yà wá. Ẹ wá wò wá o. Ọdún tí kò ọdún ti jọ. Ẹ̀yà wá. Ẹ wá wò wá o. Ọdún tí kò ọdún ti jọ. ẹgbẹ́ tó ló mọ mọ́rí balẹ̀ o fún gbogbo ajúnilọ́ o. ibẹ̀ yìí tó nílé ayé ẹ̀yin tó lódùmarè gbogbo gbàrèlé lọ́wọ́ ẹ má máa jẹ́ ká ṣìṣe o. àṣẹ. ọdún ìjà àkọ́kọ́ wọlé dé yẹ́yẹ́ mi ìjà alágò lódò ẹ̀kú ọdún. ara gidi gbàlá lọ́dọ̀ àfijọ́ mi ti gbẹ̀yàn ní gẹ́rẹ́rẹ́ ògbójú oníṣègùn odò ẹ̀bọ̀ra nínú ibú obìnrin rẹ̀ gbọ́dọ̀ lálẹ́ odò ìjà láti fòdì làbújá. mọ́dà gbèrèrè máa wí ti ẹ̀rọ kú màdà lùkò rere máa wí ti ẹ̀rọ sá màdà onídẹ̀rẹ̀ máa wí ti ẹ̀rọ ìyàdé màdà kú kọ́ gàgàrà tí ń kọ́ torútorú kékeré rúdé yẹyẹ mi ò ti pegedé mo fagun tàn dẹ́ka mo ti fìgbà fún aláṣejù bomi gbígbóná omi gbàgbà nínú ìdẹ́ ẹ̀rù mọ̀lẹ́ nínú ejò yẹyẹ wúdà bọ́lẹ̀ márùn ilé ọlọ́mọ tí ń retí ìgbé ọmọ bẹ̀rẹ̀ ní ti wùdá o àkàtọ́ bá dé odò wùdá dọ̀ lọ́mọ ilé wùdá ọmọ